الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. واحد في صفاته واحد في صفاته قادر بأفعاله منفرد بكماله الله جل جلاله خالقي أنت بارئ مصوري كيف شئته في تكوين حسنتني الله جل جلاله آمين يا ربي يا الله انصرنا يا ربي يا الله انصرنا وارحمنا فأنت راحم أبعد عنا عدونا إبليس وجنوده وقاية الله أغنت عن مضاعفة آمين من الضروع وعن عال من الأتم آمين وقاية الله أغنت عن مضاعفة من الضروع وعن عال من الأتم آمين وقاية الله أغنت عن مضاعفة من الدروع وعن آل من الأتم من الدروع وعن آل من الأتم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين يا الله. اللهم ربنا فرج فاوى آمين شيخ محمود بواك باباوى آمين بوصل جانا أوليدرا آمين اللهم ربنا فرج فاوى الشيخ محمود بواك باباوى في وصل جنة ندرا أولوا تراك وليك أوتي في التي في ريرا وتلقى والسيتي التي في منا في وصل جانا أوليدرا آمين اللهم ربنا فرج فاوى الشيخ محمود بواك باباوى في وصل جنة ندرا أولوا طول
èrè wa bá ká ṣàdúrà fún wa báyé bàbá ti dára ọ̀run ó dájú bẹ́ẹ̀ lọ gbogbo tá a fi sílẹ̀ lọ kó má bàjẹ́ Olúwa. ilé ẹ̀kọ́ wa Amẹ́ríkà sì máa ṣáláṣí Bùsẹ̀rí ìlàlẹ̀ àmàmì iwájú ní kó máa rẹ̀. Allahumma rabbana furij fawa Sheikh Mahmud bawa ke bàbá wa fi wọ́n sálẹ̀ janna onídẹ̀ra Olúwa. Àmín ya Allah. Alhamdulillahi alladhi an'amana bi ni'matil Islam wa manna alayna بعثة رسول الله محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أقف والله الحمد لله أدوك والله الحمد لله أدوك بأوكم الحمد لله رب العالمين. Kíra wa gbogbo àwa tí à ń wò wá a kíra wa pé ká tó káàbọ̀ sínú ètò wa yìí a máa kíra wa ní kíkí Islam wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Ìkí ọlá, ìkí oríire lájọ kíra wa, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá, àtẹ̀yin náà tẹ́ máa gbọ́ wa. Ọba mi, ọba àlékè, ọba ọlọ́lá, òun ló ṣẹ̀mí wa àdàkókò tá a jọ wáyé o. Insha Allah. Àwa ní ilé nìí. Ehun tá a jọ fi bára wa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa. Ọ̀rọ̀ Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀dá wo lọ́lọ́wọ́ ọba dá Adéwálé sallallahu alayhi wa sallam. Àwa náà ẹ̀dá ni wá. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń wò wá ẹ̀dá ni yín. Masha Allah. Annabi Muhammadu sallallahu alayhi wa sallam. Ẹ̀dá lòun náà. Àmọ́ ẹ̀dá ọ̀tọ̀ ni. Ibi àpọ́nlé àkọ́kọ́ tọ́lọ́hun ṣe fáwa pọ̀lú yín. Ọlọ́hun ṣe dá nábì sallallahu alayhi wa sallam. Wípé kí ìyá kan àti bàbá kan kí wọ́n jọ pàdé ara wọn. Kó fi wá di oyún bí wọ́n ṣe bẹ́ẹ̀ fáwa náà àti ìyá wa àti bàbá wa wọ́n pàdé ara wọn ló fi wá doyún. Ọlọ́run fèyí ní fi ṣàpọ́nlé fún wa kò dá Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. ó ṣe dá Nabi Ádámà láì ní bàbá láì níyá kò dá wa ó ṣe dá Hawáwù òun tiẹ̀ òun lára ọkọ rẹ̀ ńlá ti dá ẹ̀fọn haúsì kò sì ṣẹ̀dá wa kó ṣe dá nábì Ìsá alayhi salatu tó níyá wassalam. tí ò sì ní bàbá. Ọlọ́run wá ṣèkẹ́ẹ̀nì fẹ́mi pọ̀lú yín látara nábì Muhammad sallallahu alayhi wa sallam. àmọ́ ìdẹ́dà rẹ̀ ó yàtọ̀ sí tiwa. Irú èèyàn wo la Nabi Muhammadu sallallahu alayhi wa sallam. Ọlọ́run ó ṣe ní ó ní kí ànábì sallallahu alayhi wa sallam. ẹni tí tóbi l'Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. ẹni tóun náà ọ̀rọ̀ rẹ̀ ó rágbá mi ní sallallahu alayhi wa sallam. kí la fẹ́ wá sọ nípa rẹ̀ bá a bá gbé ìjẹ́ èèyàn pájí èèyàn sí dúró Adéwálé Muhammad ti ń bẹ ní dúró sallallahu alayhi wa sallam. kí alálẹ̀ fi wé ṣé ẹja àbòmù tán
òun láfiwé ni ìwọ òde ó bu tiẹ̀ lára ẹ̀ onítìbí náà ó wà á bu tiẹ̀ lára ẹ̀ àbí igi ẹ̀yìn ló yẹ ká fi wé sallallahu alayhi tó wa ṣe pé sallam. gbogbo nǹkan tí ń bẹ lára rẹ̀ ló wúlò títí fi kan ìgbò náà Allah. àmọ́ ṣàṣìyà annabi muhammadu sallallahu alayhi wa sallam. ìjẹ́ ẹ̀dá annabi muhammad sallallahu alayhi wa bá a sallam. bá gbé sí dúró èmi ò mú tèmi lára rẹ̀ lọ́rọ̀ dáadáa sallallahu ní alayhi wa sallam. ìwà rẹ̀ ìjọmọlúwàbí èèyàn ìṣeré ìwọ náà ó rí tìyẹ mú lára rẹ̀ ẹwà àtàná lọ́pọ̀lọpọ̀ tí ń mú lára Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n rí i mú tí wọ́n lóore wọ́n rí gbogbo rẹ̀ ṣe tán àwọn kan tún wá lẹ́yìn wọn àwọn náà tún ń tara Adéwálé Muhammad sallallahu wọ́n alayhi wa ṣoríire sallam. wọ́n mú lára ẹ̀ wọ́n múnú ọ̀rọ̀ rẹ̀ wọ́n múnú ìwà rẹ̀ wọ́n múnú ṣe rẹ̀ ìjọmọlúwàbí ẹ̀ ìdẹ́dà Adéwálé Muhammad ni sallallahu alayhi èyí wa ṣe sallam. tó fi já wípé èèyàn kan ṣoṣo ó kó gbogbo àwọn amúwàsọfà àwọn ìwà bẹ́ẹ̀ àwọn ìṣe dáadáa ó kó dání ọlọ́wọ́n ọba ń bá wa sọ̀rọ̀ àwa mùmínì pàtàkì ó ní a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. ìkẹ́ ìṣoríire tọ́lọ́run ní ká àwa mùmínì kárí látara ànábì sallallahu alayhi wa sallam. ọlọ́run ní oríire wa bẹ̀rẹ̀ láti ibi ọlọ́run ọba ti gbé ànábì dìde sallallahu alayhi wa sallam. ànábì tó wá gbé dìde yìí rasulan min anfusihim ara wa lòun abara bíi tiwa lànàbì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn kí wá ní àwọn iṣẹ́ rẹ̀ tó gbà tó fẹ́ wá ṣe yatlu alayhim ayatihi àkọ́kọ́ nù ní يتلو عليهم آياته òun rèé o ọ̀rọ̀ ọlọ́run ọba rèé ẹ gbà o bọ́lọ́run ọba ṣe fẹ́ sí rèé àwọn àmì ọlọ́run ọba rèé tí ń júwe wípé àṣọ lọ́lọ́run ọba ọ̀rọ̀ tí ń bẹnu ìwé yìí tí ń bẹnu àlùkùránì yìí ṣójọ ọ̀rọ̀ èèyàn ni àbótẹ́jọ ọ̀rọ̀ àlìjànú ṣójọ ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n kan ni ìkọ̀ọ̀kan ládéwálé ó máa yọ fún wa sallallahu alayhi wa sallam. èyí tó jẹ́ ìwà tá a lè hu tó ń jẹ́ náyà kùránì adéwálé tọ́ fún wa èyí tó jẹ́ èyí tá a fi ṣe sùúrù
Adéwálé tọ́ fún wa sallallahu alayhi wa gbogbo sallam. nǹkan ni tó jẹ́ tọ́lọ́run ọba yatlu alayhim ayatihi. yatlu alayhim ayatihi. Ayatihi yóò máa júwe fún wa pé bẹ́ẹ̀ bá tún rí yìí ẹ tara rẹ̀ mọ̀ wípé àṣọ lọ́lọ́run ọba. Ẹ̀yin ara yín bẹ́ẹ̀ bá yẹra yín wò dáadáa ẹ ń láti máa rírì ọlọ́run ọba wípé àṣọ lọ́lọ́run ọba. Wa yuzakkihim. wa yuzakkihim. Gbogbo àwọn ẹni tí ọkàn wọn tó ti dí pẹ́ta, àwọn tí wọ́n mọ̀ wípé bá a bá fẹ́ nígbàgbọ́ sọ́lọ́run nínú ọkàn ní ti ń wá, bí ọba bá dúró dáadáa nínú àdìọ́kàn wa, ọ̀rọ̀ wa tá a bá máa sọ yóò ṣe déédéé tọ́lọ́run ọba. Masha Allah. Ìrìn tá a bá máa rìn yóò ṣe déédéé ohun tọ́lọ́run ọba fẹ́. Ìṣe wa tá a máa ṣe yóò jẹ́ ohun tó yọ ọlọ́run ọba nínú. Masha Allah. Wa yuzakkihim àfọ̀mọ́ládéwálé wà fún o ẹni tí o ti sí lérí ọ̀nà. Wa yuzakkihim Ànábì Muhammad àfọ̀mọ́mọ́ àsọ̀rọ̀ ọlọ́run fún wọn. A gbé wọn sérí ọ̀nà dáadáa wípé ibi tẹ́ ẹ wà tẹ́lẹ̀ rí ikọ̀ ọlọ́run ò fẹ́. Ìsìláàmù ìhun tá a bá ti ń ṣe kí ìsìláàmù ó tó dé ìsìláàmù lòun mójú kó. Pẹ̀lú májẹ̀mú kẹgbà tòun ní tuntun nítorí eríire wa láyé àti lálìkìyámà. Ọlọ́run tara àwọn nǹkan ni ó jẹ́ ó gbé títóbi fún Adéwálé Muhammad. Kò tán sílẹ̀ wa yu'allimuhumul kitaba. wa yu'allimuhumul kitaba. Gbogbo nǹkan tí ń jẹ́ àkọọ́lẹ̀ Ọlọ́run ọba nínú Al-Qur'ani. Ànábì ló ṣàlàyé èyí táwọn Lárúbáwá mọ̀ ṣe pélédè tó wọ́n tún sọ èdè wọn fún wọn wọ́n tún lágbọ́yé rẹ̀ dáadáa wọ́n tún ṣe tánàbí Adéwálé bí ti máa ń rí lọ́dọ̀ tiwa náà nìyẹn. Ọ̀rọ̀ wa tá a bá tún sọ Yorùbá ara wa gbogbo wa náà kọ́ la tún gbọ́ Yorùbá náà ilé a tún gbọ́yé dáadáa. Ọ̀rọ̀ kan tá a sọ tí wọ́n mọ èrò ẹni tó sọ̀rọ̀ àwa bá a bá tún fẹ́ wá tú Yorùbá onítọ̀hún a máa wá tún tí ò sí nínú èrò rẹ̀ a máa wá ju ewì pé òǹkà tó sọ gangan nìyẹn tọ́ntọ̀hún ò sì sọ bẹ́ẹ̀. Wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma. wa yu'allimuhumul kitaba wal hikma. Ọgbọ́n tá a fi ń lólé ayé àti ìmọ̀. Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. Ó wá ṣàlàyé ẹ̀ fún wa lóòótọ́ in kanu min qablu lafi dalalin mubin. wa in kanu min qablu lafi dalalin mubin. Àwa tá a ti wà nínú àìmọ̀nà tẹ́lẹ̀ àwa tá a ti wà nínú aláìmọ̀kan tẹ́lẹ̀ dídé Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Pẹ̀lú àwọn àlàyé tó ṣe fún wa àfọ̀mọ́ tó ṣe fún wa ó sọ wá dẹni tó ríran ó sọ wá dẹni tó mọ̀nà ó sọ wá dẹni tó mọ Ọlọ́run ó sọ wá dẹni tó nígbàgbọ́ sọ́lọ́run ó sọ wá dẹni tó máa rírì Ọlọ́run ọba. Ibi tọ́lọ́run ọba ti gbégbé títóbi Ànábì fún Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì inú ẹ̀mí ara rẹ̀ Ànábì nínú ìṣe ara rẹ̀ Ànábì ìwàsí rẹ̀ pẹ̀lú ìyàwó Ànábì ìwàsí rẹ̀ pẹ̀lú àwọn sàábé Ànábì ìwàsí rẹ̀ pẹ̀lú ọmọlú pẹ̀lú aráàlú Ànábì ìwàsí rẹ̀ ìṣe rẹ̀ pẹ̀lú àwọn tí kìí ṣe mùsùlùmí. Àwòkọ́ṣe rere ni lára Ànábì Muhammadu ní bẹ gbogbo wa náà ó yẹ ká kọ́ṣe Ànábì Muhammadu. Èyí tọ́lọ́run ọba wá ṣe fún kí ni wọ́n ń pè ní ṣáànùhù torí Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba ní wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. wa innaka la'ala khuluqin azim. Bàbá
bá ní a fẹ́ sọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kí làwọn ọ̀làmàrí rẹ̀ ń bo ló ti gbé bẹ̀rẹ̀ sallallahu alayhi wa kò sallam. bẹ̀rẹ̀ níbi tí a ti gbé gbèdìde ní Ànábì sallallahu alayhi wa sallam. ó bẹ̀rẹ̀ nígbà wo nígbà tí ó ti wà lópòló tó ti wà lọ́mọ èké kí ni àìrí ẹ̀ jama Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn sàábé wọn máa sábà béèrè arákùnrin kan nínú àwọn sàábé ó bi Ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. ń sọ fún Ànábì wípé kayfa kana awwalu shanika ya Rasulallah sallallahu alayhi wa sallam. ìwà Ànábì ibo lọ̀rọ̀ rẹ ti bẹ̀rẹ̀ gan-an sallallahu alayhi. tó fi wá ń di wípé lénìí gbogbo wa kàn á máa sọ pé ẹ̀yọ̀ ń bọ̀ Ànábì Muhammadu sallallahu alayhi ó ní wa sallam. sallallahu alayhi wa sallam kí ni nǹkan náà gan wí fún wa kó ṣàlàyé fún wa Ànábì sallallahu alayhi wa sallam. ó wá ń sọ fún wọn wípé ó lọ́dọ̀ arábìnrin tí wọ́n gbé mi fún ti ń tọ́ mi sallallahu alayhi wa sallam. Halimatu Saadiya arábìnrin ni ti ń tọ́ mi èmi àtọmọ rẹ̀ àjọjáde aláàfẹ́ lọ bí tí a ń kó àwọn ẹranko wa sí ó sì jìnnà díẹ̀ síbi tí a ń gbé ẹsẹ̀ láàrin débẹ̀ ìgbà tá a wá débi tí a kó àwọn ẹran wa sí àwọn ẹran tí a mójútó tó ó lè mi Muhammad sallallahu alayhi wa sallam. mo wá rí wípé oúnjẹ ò sí tá a jẹ mo wá sọ fún ọmọ ìyá mi wípé ǹjẹ́ o ní padà lọlé kó o lọ gbóúnjẹ wá fún wa lọ́dọ̀ ìyá wa sallallahu alayhi wa sallam. àbúrò rẹ̀ yìí ó padà lọlé lóòótọ́ bẹ́gbọ́n rẹ̀ sì ni ó padà délé sallallahu alayhi wa òun sallam. lọlé àkókò tó wá lọlé nì ibẹ̀ gan lọ̀rọ̀ Adéwálé Muhammad ti wá bẹ̀rẹ̀ sallallahu alayhi wa sallam. Muhammad wá ń sọ fún wọn wípé ṣàdédé ni mo kàn rí wípé àwọn ẹyẹ méjì wọ́n sọ̀kalẹ̀ ní sánmọ̀ tí wọ́n funfun gidi ó dàbí àwọn ẹyẹ tí máa ń gbé ènìyàn bí wọ́n ṣe wá sọ̀kalẹ̀ báyìí mo wá ń gbọ́ ohùn wọn táwọn méjì jọ ń sọ̀rọ̀ fúnra wọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ àkọ́kọ́ ń sọ fọmọ ẹfẹ́nìkan fẹ́ni ọmọ ìyá rẹ̀ wípé àhúwàhúwà ṣóhun náà kọ́nu ni sallallahu alayhi wa àhúwàhúwà sallam. ṣóhun kọ́nu ni ẹni tá a wá kọ́nu ni sallallahu alayhi ó wa ní mo sallam. gbọ́ gbólóhùn ni ó ní ṣàdédé ni wọ́n bá kì mí mọ́lẹ̀ lálákọ̀ọ́kọ́ bá ń sọ fẹ́ni kejì wípé bá ń dàdùbúlẹ̀ sallallahu alayhi wa sallam. kó ta ẹ̀yìn rẹ̀ kó ta ní kàkà Allah. ó ní wọ́n sì mú mi wọ́n ta mí ní kàkà lóòótọ́ ó láwọn méjì ṣàdédé ni mo kàn rí ó ní mo lajú mi ilẹ̀ báyìí tí mò ń wò wọ́n kàn mú nǹkan abẹ wọ́n fi bẹ́ mi nínú sallallahu alayhi wa sallam. ní wá ń sọ ẹnìkan ń sọ fún ọmọlàkè fún àbúrò ẹnìkejì rẹ̀ wípé dákun bá mi wá omi yìnyín tó ti le dáadáa ó nígbà tí wọ́n já inú tó gbẹ́mi inú bùṣe wọ́n wá yọ nǹkan bí elégédé méjì wọ́n yọ ọ́ jáde sallallahu alayhi wa sallam. wọ́n yọ nínú omi nígbà tí wọ́n yọ sànsú wọ́n yọ ọ́ jáde ibẹ̀ ni mo wá rí wípé èwo lèyí ó ní mi ìsìnmọ̀lá wọ́n sì ń ṣe ohun tí wọ́n ń ṣe mo sì rọjú kalẹ̀ sallallahu alayhi wa sallam. àmọ́ mi lágbára kan tí mo lè fi sọ fún wọn wípé kán gbé jẹ́ sallallahu alayhi wa sallam. ó ní ṣàdédé ni mo kàn rí ni wọ́n wá bẹ̀rẹ̀ sí fọ inú mi pọ̀lú èyí nì Allah. ó tún wá ní kó ń tọ̀hún kó mú omi wá omi lásán wọ́n mú omi lásán náà wọ́n fi fọ igbá àyà fún mi sallallahu ní wá ń sọ fọ́mọlàkejì rẹ̀ wípé kó wò ó kó ràn Allah. ni wọ́n bá tún padà rán igbá àyà ní fún mi sallallahu alayhi wa ìran tí sallam. wọ́n rán èmi fúnra mi
ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí bà mí wípé èwo lèyí o, kí ló wá ṣẹlẹ̀? tá a bá sinmi díẹ̀ a máa wá sọ yìí tó kù fún wa. Allahumma rabbana forí àfa wa. Àmín. Sheikh Mahamudu bá wa kẹ́ bàbá wa. Àmín. Kí wọ́n sàlẹ̀ jáná onídẹ̀ra o. Àmín Olúwa. Allahumma rabbana forí àfa wa. Sheikh Mahamudu bá wa kẹ́ bàbá wa. Fi wọ́n sàlẹ̀ jáná onídẹ̀ra Olúwa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV, ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Wiqayatullahi aghnat an mudaafatin min ad-duru'i wa an'alin min al-utumi. Àmín. Wiqayatullahi aghnat an mudaafatin min ad-duru'i wa an'alin min al-utumi. Wiqayatullahi aghnat an mudaafatin min ad-duru'i wa an'alin min al-utumi. من الدروع والنعال من الأتم. A tún kíra wa á káàbọ̀ padà sérí ètò yìí. Annabi Muhammad sallallahu alayhi wa sallam. Màtáwọn màlẹ́kà méjì tí wọ́n wá bí ẹyẹ tí wọ́n parí iṣẹ́ wọ́n wá fi òǹtẹ̀ Annabi sallallahu alayhi wa sallam. ó ní wọ́n wá fi ilé lérí. Ó ní ṣàdédé ni mo kàn wá rí wípé àkọ́kọ́ ń sọ fún ẹnìkejì rẹ̀ wípé tó ohun tí ọkàn tèmi Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. ó ní kó gbé sérí òṣùwọ̀n kan. Ó wá ní kó gbé ọkàn gbogbo àwọn ìjọ mi àtàwọn tí ó máa wá lẹ́yìn mi kó sérí òṣùwọ̀n kan. sallallahu alayhi wa sallam. Ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni wípé kí wọ́n tó kó sérí òṣùwọ̀n, ó ní mo wá ń wo bí ẹgbẹ̀rún ọkàn mùsùlùmí sallallahu alayhi wa wọ́n wá fi sókè mi báyìí. Mo wá ń wò wípé ṣé kìí ṣe pé ó fẹ́ jábọ́ lé mi lérí. Ẹni àkọ́kọ́ wá ń sọ fẹ́ni kejì wípé gbé tiẹ̀ kan sérí òṣùwọ̀n kó wá kó gbogbo ẹgbẹ̀rún nì. Wọ́n fi ṣe àpèjúwe ni ó jù bẹ́ẹ̀ lọ bóun náà sérí òṣùwọ̀n. sallallahu alayhi wa sallam. Wọ́n ní ohun tó dájú ni wípé ọkàn ẹyọkan tànàbí Muhammadu ní sallallahu alayhi wa sallam. yóò tẹ̀ wọ́n ju ti gbogbo ẹgbẹ̀rún èèyàn tí wọ́n kó sí lọ. sallallahu alayhi wa sallam. Gbogbo mùsùlùmí bó tilẹ̀ wù ká pọ̀ tó lénìí ká tún wá pọ̀ ju bẹ́ẹ̀ lọ lọ́la, ọkàn wa ò lè mọ́ bí ọkàn Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. ibi tọ́lọ́run ọba ti bẹ̀rẹ̀ iṣẹ́ fún un ní wípé tó ayọ̀ nǹkan burúkú kó nínú ọkàn rẹ̀ ìwọ tó fẹ́ jíṣẹ́ Ọlọ́run. A máa ń múra kalẹ̀ ni, a máa ń ṣèpalẹ̀mọ́ de iṣẹ́ Ọlọ́run ọba tá a fẹ́ gbé fún ni. Tọ́lọ́run ọba tẹ̀ ti sọ fún wípé inna sanuliki alayka qawlan thaqila. Inna sanulki alayka qawlan thaqila. Inna sanulki alayka qawlan thaqila. Náà màlẹ́kà wa ń sọ pé tá a bá ń wọn
àwọn àlèhùnmọ̀ rẹ̀ tá a sì wọn Adéwálé Muhammad sallallahu alaihi ohun wasallam. ẹyọ kan ṣoṣo yóò tẹ̀sùn wọn ju gbogbo wa lọ. Ànábì ní mo sì ń wò wọ́n báyìí sallallahu títí alaihi wọ́n yanjú iṣẹ́ wọn lọ. mo wá padà délé mo wá ń sọ fún ìyá mi wípé orí ìmọ̀lẹ́ ni o. Ìyá ní kí ló rí. mo wá sọ ohun tó ṣẹlẹ̀ fún mi mo sọ fún ìyá mi tí ń tọ́ mi. ẹ̀rù bà á. Allah. ẹ̀rù bà á. ó ní òhìn zukabilá mo fọlọ́run ọba ṣọ́ ẹ. sallallahu alaihi wasallam. lẹ́ni ni kò ní dọ̀la ó dọ̀dọ̀ yẹ. ó ní ló bá gbé ẹṣin rẹ̀ jáde ràkúnmí rẹ̀ jáde. ràkúnmí tó wá gbé jáde nì ló bá fà mí sérí ẹ̀. òun náà bá wá gun ràkúnmí lẹ́yìn mi. la bá ń lọ títí a lọ bá ìyá mi. ó máa ń sọ fún ìyá mi wípé ẹ̀rù ọmọ yìí bẹ̀rẹ̀ sí bà mí kò lè gbọ́dọ̀ mi mọ́. sallallahu alaihi wasallam. oní nǹkan náà ló lè tọ́jú ẹbí tó gbédè yìí gba nǹkan rẹ kó o máa tọ́ ara báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí wọn mo sì wá wo gbáàyà rẹ̀ ìrìn wípé abẹ́ ẹ̀kan tẹ̀ ṣẹlẹ̀ wọ́n tẹ̀ mú ọbẹ̀ wọ́n fi ṣe nǹkan kan ìrìn pa kan níbẹ̀. sallallahu alaihi wasallam. ọmọ kan sì ni tí kì í purọ́ ohun tó bá ló ṣẹlẹ̀ sí wọn ó ṣẹlẹ̀ náà ni kò purọ́ rí nítorí ẹ̀ mo nígbàgbọ́ sí àmọ́ ẹ̀rù bẹ̀rẹ̀ sí í bà mí tọ́jú nǹkan rẹ̀ ìyá ni bó ṣe rínu ni má jẹ́ kó yà ẹ́ lẹ́nu. èmi gan lára nígbà tí mo bí ọmọdé yìí tó jáde síta látara jíjáde rẹ̀ ìlú Ṣáàmù Súríà ní Palẹ́sítínì Lùbùnán ní Ordon ní gbogbo wọn bẹ́ẹ̀ Iraq ní gbogbo ìlú Ṣáàmù ní látòkè délẹ̀. ó ní mo rí wípé gbogbo ilé tí ń bẹ ìmọ́lẹ̀ tàn síbẹ̀. Allah. torí ọ̀rọ̀ rẹ̀ ẹ má jẹ́ kó yà wá lẹ́nu. laqad manna Allahu 'alal mu'minina idh ba'atha fi anfusihim rasulan minhum yatlu 'alayhim ayatihi ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. ṣé ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo èèyàn lè máa sọ látẹ̀yìnwá tá a tún máa wá sọ ọ́ nísìn àwọn tí ó tún wá lọ́la àwọn náà ó tún máa ròyìn rẹ̀ kí làwa àmọ́ tá a fẹ́ sọ nípa ẹ̀ kò sí kankan bí ò ṣeun tá a gbọ́ nípa ìròyìn rẹ̀ bí kò ṣeun tá a kà òun láà máa sọ láà máa fi ìmọ̀ tá a máa ọgbọ́n òye tọ́lọ́wọ́n bá fún wa láà máa fi ṣàlàyé ẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ìsìláàmù tí ń bẹ lára kó wá àmọ́ ń pé àmọ́ báyìí kò ṣeé ṣe fẹ́ nìkan àmọ́ ọlọ́run ọba ṣọlá fànàbì sallallahu alayhi wa sallam. ọlá tí ò ṣe fẹ́ nìkan àyà méjì ń bẹnu àlùkùránì tọ́lọ́run ọba fi sọ̀rọ̀ ọlá tọ́lọ́run ṣe fún anábì muhammadu sallallahu alayhi wa sallam. àyà àkọ́kọ́ inú súrátù nìsá àyà 113 àyà ni ọlọ́run fi ṣàlàyé fún wa pé mufadọ́là àjùlọ ọlá tí ń bẹ fún anabi muhammadu sallallahu alayhi wa sallam. lórí gbogbo àwọn anabi àti gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá àyà níjúwe rẹ̀ fún wa kí lọ́lọ́run ọba sọ fún wa wa anzalallahu alaykal kitaba wal hikma وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. وأنزل الله عليك الكتاب والحكمة
وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. ẹ̀rí nǹkan وعلمك ما لم تكن تعلم. ìmọ̀ tó jókòó kọ́ níbì kan ò láàfáà téèyàn kan tẹ̀ lè fi ṣe yànránlé ẹlẹ́rí kínní òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọn kì í ṣe mùsùlùmí gan lára kí wọ́n máa jẹ́rìí sí ìwà ànábì kán jẹ́rìí sí ipò ànábì kán jẹ́rìí sí èèyàn kan tẹ̀ ṣe ìwé rẹ̀ jáde ọmọ Amẹ́ríkà ni tó ṣe ìwé jáde ó lóun wò ó títí òun ka àwọn ọgọ́rùn-ún ènìyàn tóun rí wípé nínú ìtàn ayé wa tá ń lò yìí ó tó orúkọ 100 kì í sì ṣe mùsùlùmí láwọn tí wọ́n lo ìgbà wọn tí orúkọ wọn tó wà ńlẹ̀ tí ò sì ní parẹ́ láyéláyé fi dìgbà tọ́lọ́run wọn bá palẹ̀ ayé rẹ̀. ẹni tí kì í ṣe mùsùlùmí Harriet nígbà tí ó gbé jáde Muhammad ló gbé sókè. sallallahu alayhi wa sallam. orúkọ anabi Muhammad òun ló fi sí mọ̀kọ́dímà àwọn orúkọ náà òun ló fi síwájú ń já sí wípé anabi àwọn tí wọn àtẹ̀yí ṣe mùsùlùmí wọn jẹ́rìí sí wọ́n ríran rí gbogbo nǹkan tí anabi sọ. á fún yín ní àpèjúwe kan nítòsí kẹ́ mọ̀ wípé ohun tọ́lọ́run bá gbé fún anabi. sallallahu alayhi wa sallam. àwọn èyìnbó kan ni wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ẹni tí AVC máa ń sábà yọ lẹ́nu wọ́n wá wò ó títí wọ́n rí wípé AVC tó bá fẹ́ mú èèyàn ń pé tí èèyàn ó fi rọ lápá rọ lẹ́sẹ̀ tó ibi tí ẹ̀jẹ̀ tí ó ti kó sínú ọpọlọ tí ò ní já mọ ohun tá à ń ṣe mọ́ ó lóun rí wípé ìmọ̀ ń sábà bẹ̀rẹ̀ látago 8 àwúrọ̀ béèyàn bá sùn títí fi di aago 8 òwúrọ̀ tí ò mira ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà aago 8 ní máa ń sábà ṣẹlẹ̀ wọ́n làwọn wá wò ó títí wípé àwọn rí wípé ọlọ́run ó gbé nǹkan fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó lẹ́ni tí ò bá fẹ́ kí AVC kó ṣe òun kó wo ọ̀rọ̀ Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam. kí lọ́lọ́run ọba ó ní ọba tó gbé ìrun àsùbá fún wa ìrun àsùbá tọ́lọ́run ṣe fún wa ni tó fi lé Muhammad lọ́wọ́ sallallahu alayhi wa sallam. ó ní ìkẹ́ ló fi ṣe fún wa tọ́lọ́run fi máa ń tọ́lọ́run fi tánà bí fi ní kí wọ́n fi sí wípé ìgbà tí Bilal ń pèrún tánà bí gan lára tọ́lọ́run ṣe tán láti gbé òfin nìwá ànábì kì í gbàgbé sùn àmọ́ wo ọlọ́run ní títorí òfin tí ó fẹ́ gbé jáde ihun tí ò ti kọ́ Bilal tẹ́lẹ̀ Bilal ti pèrún ó rí i pé Muhammad ò jáde ó tún wá tún irun ni pé nífi wá ń sọ wípé as-salatu khayrun minan nawm. àwọn àbá ni àwọn onímọ̀ ni wá dì mọ́ wípé ọlọ́run kẹ́ àwa mùsùlùmí ìdìde lóru ó lẹ́ni tí ò bá fẹ́ ṣe AVC kó gbìyànjú kó dìde lóru ìdìde lóru kí làwọn mùsùlùmí fi ń ṣe mùsùlùmí fi yan náfìlà fọ́lọ́run ni. Allah. ó ní bó o bá tún wá sùn lẹ́yìn ìgbà tó dìde àkọ́kọ́ ni gbìyànjú kó o dìde kó o kírun àsùbá ẹni tó bá kírun àsùbá má tún dánwò kó o tún sùn mọ́ títí fi dẹ̀yìn aago 8 ẹ wo nǹkan wá ní ọlá lọ́lọ́run ọba ṣe fún ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. àyà àkọ́kọ́ ní tààkà nínú súrátù Nisa wa 'allamaka ma lam takun ta'lamu wa kana fadlullahi alayka 'azima. ọlá tọ́lọ́run wá ṣe fún Muhammad lérí gbogbo àwọn ànábì àti gbogbo ará ayé tọ́lọ́run ọba ti dá èèyàn ní àlìjànú ní gbogbo nǹkan ọlá tọ́lọ́run ọba ṣe ọlọ́run ọba tún wá ní ọlá náà ó tún ní ìpele ó tún ní dárayà nífi sọnù Suratul Baqara àyà 253 wípé tilka rusulu faddalna ba'dahum ala ba'din minhum man kallama Allah
تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات ورفع بعضهم درجات àtúgbé wọn ga jura wọn lọ àtúndá wọn lọ lájúra wọn lọ ọlá ẹlòmíì ó peléke òun ni Ọlọ́run ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. inú ọlá tọ́lọ́run ọba ṣe fún ó pọ̀ lọ rẹpẹtẹ ká mú mélòó kan wá ká fi ṣe ẹ̀rí níwọ̀nba àkọ́kọ́ ń bẹ Ànábì péré ní ana sayyidu waladi Adam sallallahu alayhi wa sallam. ana sayyidu waladi Adama ó lóun ní aṣíwájú gbogbo àwọn ọmọ Bani Ádámà látòkè délẹ̀ sallallahu alayhi wa sallam. ẹni tí ò bá ní ipò ńlá tí ìròyìn rẹ̀ tí ó sì ní ìwà rẹ̀ kò lè jẹ́ aṣíwájú. Ànábì aṣíwájú ni sallallahu alayhi. fìdárẹ́ níyìn ayé ń bí àti lọ́la àlìkìyàmà àmà fi dúníà tìlé ayé fa innahu tasofa bil akhlaqil azima ẹ̀rí ìtàsọ́fà bihi minal akhlaqil azima àwọn nǹkan tọ́lọ́wọ́n bá fi lé lọ́wọ́ ìwà rẹ̀ ìjọmọlúwàbí èèyàn ká tún jẹ́ oníwà tó tutù Ọlọ́run ló fi kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. kò sí ẹni tí ìwà rẹ̀ náà lọ́lọ́run fi sọ fún pé wa innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim. bákan náà Ànábì náà tún ní sayyidu waladi Adam yawmal qiyamah sallallahu alayhi wa sallam. ẹ̀rí ní tìtorí wípé kí ni ẹ̀wọ̀n ládàá nábì kọ̀ọ̀kan ibi tá a bá gbọ́n sí lérí àwọn àjọ murattabu ó wà murattabu lérí gbogbo àwọn ìjọ tó bá tẹ̀lé ládàá tí ó gbà àmọ́ ládàá tọ́lọ́run fẹ́ ṣe fún ànábì kì í ṣe ti àdúgbò kọ̀ọ̀kan sallallahu alayhi wa sallam. tàdúgbò kan kọ́ ti ìlú kan kọ́ ti gbogbo ayé látòkè délẹ̀ ni bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fún ànábì Muhammadu sallallahu alayhi wa sallam. ànábì kì í wá ọlátọ́lọ́run tún ṣe fún tó ju tàwọn tó kù lọ ni wípé kò wò sí ọlá nìkan lòun ń wò sallallahu alayhi wa sallam. kì í wò wípé èmi dáa ju lágbájá lọ kí ló ṣe ni wípé ó ní li kulli nabiyyin da'wa mustajaba sallallahu alayhi wa sallam. ànábì kọ̀ọ̀kan ló ní àdúrà yẹ́dì òun bí i yóò máa fi àdúrà ní yóò máa fi bẹ lọ́hun yóò máa ṣe fún àwọn àlìhùmọ́ rẹ̀ tó bá sì ṣe fún fayustajabu lahum wọ́n gbàdúrà ní fayutaha ehun tí bá ń fẹ́ wọ́n ṣe fún àmọ́ èmi ànábì wa inni ikhtabatu da'wati shafa'atan li ummati yawmal qiyamah èmi máa mọ àwọn dáàdúrà tèmi dúró ètì torí mo mọ̀ wípé àwọn ẹrú mi ọ̀pọ̀ ń bẹnu wọn tó ṣẹ̀ láwọn tí ò bọ́lọ́hun wórogún láwọn tí ò ṣẹbọ tí ò pé nǹkan míì lẹ́yìn Ọlọ́run mo dáàdúrà ni dúró tó bá dàlí kìyàmà kó lè jẹ́ nǹkan tí ń fi ṣèpẹ̀ àwọn àlèhùmà mi sallallahu alayhi wa sallam. tọ́kọ́lọ́hun kó lè gbà á bẹ́ẹ̀ fún mi inú ọlá tọ́lọ́hun tún ṣe fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. rìsálà iṣẹ́ tọ́lọ́hun ọba ran Ọlọ́run ò rán sí àdúgbò kan ó sì sọ fún wípé walau shi'na laba'athna fi kulli qaryatin nadhira walau shi'na ó bá wà wọ́ Ọlọ́run ọba wípé àdúgbò kọ̀ọ̀kan ahéreko kọ̀ọ̀kan ńlá máa fà àwọn òjíṣẹ́ ránṣẹ́ sí àbá ṣe bẹ́ẹ̀ في كل قرية نظيرا. àmọ́ Ọlọ́run ò ṣe tadéwálé Muhammad bẹ́ẹ̀ rìsálà tiẹ̀ àlàmíyà ni wa ma arsalnaka illa rahmatan lil alamin. وما
arsalnaka illa rahmatan lil alamin. Ayé la fi ránṣẹ́ sí. Sallallahu alayhi wa sallam. Kì í ṣe àwọn àjọ kan la fi wá ànábì ránṣẹ́ sí. Sallallahu alayhi wa sallam. Àwọn ọlá tọ́lọ́run ṣe fún ànábì ni ànábì tẹ́ sọ wípé nánú akhiruna min ahli dunya. Àwa la gbẹ̀yìn dé. Sallallahu alayhi wa sallam. Èyàn ń pè rìsálà tèmi Muhammad. Òun ló kẹ́yìn gbogbo rìsálà àwọn òjíṣẹ́ gbogbo tí wọ́n ti ṣíwájú. Ìjọ èmi ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Òun náà ni ìjọ tó gbẹ̀yìn dé. Ọwá ní wal awwaluna yawmal qiyamah. Àwa náà láwàá jẹ́ ní àkọ́kọ́ lálẹ́ kìyàmà. Al-muqda lahum qabla al-khalaiq. Ọjọ́ tiwa ni wọ́n kọ́kọ́ dá kan tó dá tẹ́lẹ̀ òjẹ́ nìkan. Wa nahnu awwalu man yadkhulul jannah. Àwa lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ á wà al-jannah. Àwa náà ni. Bí ṣe máa ń rí òun nù ni. Ọlọ́run ọba inú ìrágbàmí annabi Muhammad sallallahu alayhi wa sallam. Adéwálé Ọlọ́run fi àwọn nǹkan fi ṣe ẹ̀ṣà fún tó ṣàálẹ́ṣà tí ò sì ṣe fáwọn annabi tó kù. Ẹ̀ṣà lọ́lọ́run fi ṣe fún. Èwo ló gba Kùránì nínú wọn? Kùránì tọ́lọ́run gbé fún annabi Muhammad ẹ̀ṣà ni khususiyya ló jẹ́ fún. Sallallahu alayhi wa sallam. Ẹ̀rí Al-Kùránì ní tọ́lọ́run sì wá fi lé lọ́wọ́ ni gbogbo òfin lọ́lọ́run ọba gbé síbẹ̀ kì í sì ṣe àwọn nǹkan tó fún àwọn ànábì tó kọjá. Sallallahu alayhi wa sallam. Òun nìkan ló ní Al-Kùránì tẹ́lòmí ò tún ní tí ẹ bá sì wò ẹ dá mọ̀ wípé òun náà nìkan lọ́lọ́run gbélé lọ́wọ́ kò fún àwọn ànábì tó kù. Sallallahu alayhi wa sallam. Ẹ ti torí ọ̀rọ̀ rẹ̀ Al-Kùránì wá láti wá jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run táwọn tọ̀hún náà ti gbé wá kó sì gbé gbogbo ẹ̀mí ní ó sì pè wọ́n wípé tiyín ni kẹ́ ẹ fi ilẹ̀ torí àwọn ànábì kọ̀ọ̀kan àwọn náà ti ṣèlérí fọ́lọ́run ọba ń pé tó o bá lè fi ránṣẹ́ o òun náà là á tẹ̀lé tó àwọn ọmọlẹ́yìn wọn àti tẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ẹ rí wípé Al-Kùránì khassa lin-nabi gbogbo àwọn tírà tó ti ṣíwájú wọ́n ń kọ́ wọ́n ń tún kọ́ wọ́n ń yí padà èyí ló fà á pápù tí wọ́n tẹnujọ́ mẹ́ta yìí tó kù ń bẹ̀ òun sọ wípé èèyàn bíbélì táwọn ṣe kò bá ìgbà mu mọ́. Allah. Kò bá ìgbà mu mọ́. Ó yẹ kí àwọn nǹkan pọnú ẹ̀ táwọn ó tún ṣe. Gbogbo yìí ní ń júwe fún wa wípé ènìyàn ló fọwọ́ kọ́ gbogbo àwọn nǹkan tó sì wá nú ẹ̀ ó ní Ọlọ́run pàápàá tẹ̀ máa ń ṣìṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Allah. Ọlọ́run tí wọ́n mọ̀ òun ni mo ń ṣìṣe kì í ṣe Ọlọ́run tiwa tá a mọ̀ nípa bẹ́ẹ̀ ọ̀nà àmà ànábì Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run ṣe fún ànábì ó sì wá lànà ẹ̀fọ́ wa náà ànábì ń fi àwa àlèhùnmá rẹ̀ ń fi wá fi yángàn àwa tí a tẹ̀ tí ì dé ànábì ń sọ fún àwọn sàábí pé ó mà ṣe o ìbára àwọn ọmọ ìyá mi àwọn ṣá wọ́n ní àwọn táwọn wájú ya kì í ṣe ọmọ ìyá ẹ̀ ni ó ní antuma sahabi ẹ̀yin rí mi sójú ṣe wá ra àwọn ìyá mi gan-an àwọn tí ó dé lẹ́yìn mi tí wọ́n sì ní ìgbàgbọ́ sí mi wọ́n ní báwo ló ṣe fẹ́ dá àwọn ọmọ gbà wọ́n ní ẹ jẹ́ ìṣàpèjúwe rẹ̀ fún yín ó ní àwọn ẹṣin kan ń bẹ tó yẹ pé gúrò mọ̀kàjálìlà ni wọ́n tó yẹ pé ẹṣin kìkìdá ràkúnmí funfun ní gbogbo ẹ̀ ó ní tá a bá wá kó ràkúnmí funfun tá a kó sáàárín ràkúnmí dúdú á dá funfun náà mà bá ní dá funfun náà mà ó ní bẹ́ẹ̀ làwọn àlèhùnmọ̀ mi tí ó dé lẹ́yìn mi. sallallahu alayhi wa sallam. Ọlọ́run èyí tá a wí yìí àárín kankan wí níwọ̀n bá a la lè sọ nípa anabi Muhammadu sallallahu alayhi wa sallam. Ọlọ́run afàsìkò yìí o àwọn tó gbé ètò yìí lé lọ́wọ́ tí wọ́n ń ṣe bó ti ṣe yẹ aṣàdúrà fún wọn Alhaji Abdulrazak àti Haji Musa Sefu àríkọ́ṣe Zakariya Osupa Ọlọ́run má bọ̀lá àwọn jẹ́ àmín. ẹni tí wá ń ṣolùdarí tí ń lè rorí wípé àáfàá báyìí ní òwe rí òtò ọ̀rọ̀ báyìí láàsì fún àáfàá pé kó wá sọ eléyìí gan iṣẹ́ tí ń ṣe
ó fẹ́ ó pọ̀ ju tiwa táwa náà á rorí lóòótọ́ àmọ́ kò rọrùn kéèyàn ó tó lè yan kí la fẹ́ sọ̀rọ̀ lé lérí Dr. wa Abdulrahim Shitu Thani ọlọ́run kó jẹ́ àrí yín pẹ́ àmín ọlọ́run ò ní bọlá jẹ́ àmín ọlọ́run yóò máa fún yín ṣe ọ̀la wa náà tá a sì ń wá àwa náà ọlọ́run yóò máa fọ́ wa náà ṣe àmín gbogbo àwọn àfáà tí ń ti wá ń gba bí kọjá ọlọ́run ní jẹ́ òbúrú fẹ́rì kọ̀ọ̀kan wa àmín ọlá ànábì wa Muhammadu Allahumma rabbana forí àfáwá àmín Sheikh Mahamudu bàwá kẹ́ bàbá àmín wọ́n sàlẹ̀ yánà onídẹ̀ra olúwa. àmín Allahumma rabbana فرج فاوى الشيخ محمود بوك باباوى في وصل جنة ندر أولوى آمين يا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله